Ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ tún súnmọ́ bí kẹ́ wá gbọ́ tuntun. Ẹ wá gbọ́ àwọn ìran tí wòlíì Násárì tí wọ́n rí sí Aláàfin Ọ̀yọ́. Wọ́n ní wọ́n rí àwọn wèrè tí wọ́n lẹ òkò mọ́ wọn. Wọ́n ní kò fẹ́ẹ̀ sí solution, wọ́n ní ṣùgbọ́n solution kan ṣoṣo ló wà. Ẹ wá gbọ́ látẹnu wọn báyìí àti àwọn ìran lóríṣiríṣi tí wọ́n rí sí bàbá Tinubu àti Dangote. Ohun àkọ́kọ́ tí Olúwa mú mi rí, Olúwa gbé mi lọ sí àárín Burial Ground. Burial Ground yẹn ó tóbi, wọ́n sì kọ on the 12 sí orí gbogbo Burial Ground yẹn, wọ́n ṣe bánà. Àwọn òkú pọ̀ lọ tí wọ́n ti sin. Mo wá béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, kí ni ìtumọ̀ ohun tí mo rí yìí? Ẹni tó ní ayé àtọ̀run wípé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí a gbàdúrà lórí gbogbo on the 12 tó kù nínú ọdún yìí. Àwa tá a bá lè gba àwẹ̀, ká gba àwẹ̀ ní àkókò tá a bá lè break. Ní èkejì, àwa tí ò bá sí ẹ̀tì wa láti gba àwẹ̀, ká lo wákàtí kan lọ́sàn-án àbí wákàtí kan lóru ká fi yin Ọlọ́run. Ní ẹ̀kẹta, àwa tí ò bá ní ipá láti yin Ọlọ́run, ká lo wákàtí kan lọ́sàn-án àti lóru ká fi béèrè fún àánú. Àdúrà tí Olúwa sì ní ká gbà ni pé èyí tó kù nínú ọdún yìí, Olúwa má jẹ́ parí ẹ̀ sí ibojì. General message kejì eléyìí fún ti Nàìjíríà. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lórí field. Wọ́n wá ń wẹ̀ nínú òjò. Nínú òjò yìí, mo rí i pé gbogbo wọn mú àsíá Nàìjíríà dání. Ní òjijì, mo rí ilé ńlá kan tí àwọn Dangote, àwọn Fẹ́mi, àwọn olówó ńláńlá Nàìjíríà tí wọ́n wà pẹ̀lú ààrẹ Tinubu àti àwọn ìgbìmọ̀ tó ń ṣèjọba lọ́wọ́. Láìpẹ́ mo rí pé wọ́n tọwọ́ sí ìwé kan. Nínú ìwé yẹn, mo rí pé ìwé yẹn jáde ó fẹ́ sí òkè. Olúwa wá ní kí n máa pò ó. Ìwé yẹn wá padà lọ sínú òjò bí táwọn èèyàn ti ń yọ̀ yẹn pẹ̀lú àsíá yẹn. Wọ́n wá kọ sínú ìwé yẹn pé deceive, 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 deceive. Rest and be killed. Olúwa nínú ìwé yẹn wá rí pé wọ́n kọ 2026 to 2027. Ní òjijì nígbà tí ìwé yẹn máa kúrò láàrin òjò yẹn, ìwé yẹn padà sínú àgbàrá inú kọ́tà ńlá. Lójijì gbogbo àwọn tó ń yọ̀ pẹ̀lú àsíá yẹn, gbogbo wọn aṣọ wọn wọ́n tó padà sí etí àgbàrá. Ọ̀pọ̀lọpọ̀ aṣọ wọn ya lára, ọ̀pọ̀lọpọ̀ ó ń fi búrẹ́dì kun omi àgbàrá. Ọ̀pọ̀lọpọ̀ wọn, gbogbo àwọn tó ń yọ̀ yẹn, gbogbo wọn pátá olúkúlùkù wọn aṣọ yíya omi ò tiẹ̀ láṣọ. Èyí tó tún bà mí lẹ́rù tí mo wá rí Black Maria tán fi ààrẹ ìṣàmú èèyàn kírímìnà ẹ̀ ó wá kún gbogbo ibẹ̀. Mo wá béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, kí ni ìtumọ̀ àpẹẹrẹ mẹ́ta yìí? Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé wọ́n máa gbé ètò kan dìde. Ó máa jẹ́ àjọsọ láàrin presidency àti àwọn olówó Nàìjíríà ní 2027 jọ 2026. Wọ́n máa mú kí nǹkan wálẹ̀, epo, ráìsì, oúnjẹ, òróró, gbogbo àwọn nǹkan tí èèyàn bá lè jẹ tó lè múnú àwọn èèyàn dùn. Wọ́n á jọ dì í, wọ́n á jẹ́ kí nǹkan wálẹ̀ from now láti lè mú kí election 2027 ó fẹ́wọ̀ ìjọba tó ń lọ lọ́wọ́ ẹ̀. Pé àwa mú gbogbo inú àwọn èèyàn dùn. Pé lẹ́yìn àgbàrá àti kíní tí mo rí yẹn, pé lẹ́yìn ìgbà tí election bá kọjá, ohun tí yóò kẹ́yìn wọn ni mo rí yẹn. Pé ìyà
àti túbú wá dádé gbẹ́lòmíì sí ní túbú tí ò ní jáde títí wọ́n fi parí ìjọba yẹn pé túmọ̀ Black Maria àti mórí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣẹ̀ ní ìsín pé wọ́n á kíìpù wọn ò ní dá sí wọn kí nǹkan ariwo má ba lọ ṣùgbọ́n nígbà tá a bá wọ́n bá mú ojú àwọn èèyàn tá a bá padà wọlé tán kìjọba tún lọ yẹn ní tí yóò kẹ́yìn Nàìjíríà ni mo rí yẹn pé ìyà ẹ̀gbin pàṣán àti ẹ̀wọ̀n tí ọmọ Nàìjíríà yóò kó sí ni mo rí o ní àmì ìka mẹ́tẹ̀ẹ̀ta yẹn eléyìí fún tìjọba Èkó ọba àwọn bá sọ fún mi lórí ìjọba Èkó mo ní Ọlọ́run kí ló dé tí ọ̀fọ̀ọ̀fọ̀ ń ṣe Èkó Ọlọ́run ní ìjọba Èkó ò ní lè dẹ́yìn láti máa ṣọ̀fọ̀ nítorí ìjọba tí wọ́n wọnú ayé lọ fagídí gbà ni ẹ̀mí àwọn ènìyàn ni wọ́n dẹ̀ fi gba Èkó ó dọjọ́ tí ìjọba Èkó bá ṣéǹjì kó lọ́wọ́ one way one chance ó dọjọ́ yẹn kí àjálù ìbànújẹ́ kó tó wá fún òpin díẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ the rest and the queue nítorí àwọn bá sọ fún mi nìyẹn ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ tó wà lẹ́kọ̀ọ́ àtòrí àwọn ìránṣẹ́ Ọlọ́run Olúwa kó bá wa dá ìjì àjálù ìlú Èkó yẹn dúró kó gbọ̀nà tí ò yé èèyàn kó fàjùlọ ha àwọn afi ológo àtọmọ ṣètùtù. Ní ìtẹ̀síwájú nípa tìjọba ìlú Èkó mo rí eégún ńlá tó ń yìnbọn lu Sanwó-Olú gẹ̀ẹ́gẹ̀ẹ́ Sanwó-Olú ń sáré eégún yẹn ń lùbọn ó ń yìnbọn bọ̀ níbi tí Sanwó-Olú gómìnà yẹn sáré dé mo rí àwọn kan wá gba eégún yẹn mú wọ́n ran Sanwó-Olú lọ́wọ́ láti gba eégún yẹn mú nígbà tí wọ́n gbámú tí wọ́n máa bọ́ aṣọ kò lára eégún yẹn ó wá jẹ́ eégún yẹn pín sí ọ̀nà méjì ó wá jẹ́ Speaker House ìlú Èkó ẹni èkejì àwòrán obìnrin ni ó wá jẹ́ àwòrán ìyàwó ààrẹ bóyá òun ni òbí àti gbóhùn tí mo rí nìyẹn wọ́n wá yìnbọn ẹ̀ sí kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá súnmọ́ Sanwó-Olú ẹjọ́ torí Ọlọ́run ìbọn ọdún méjì tó kù síwájú ẹ̀ yìí ó ní ìdàkíyèsí gan o ó ní ìdí ìṣọ́ra o kó gbàdúrà o ìyẹn nípa ti ìlú Èkó olówó ńlá kan dẹ̀ máa kú lÉkòó láàárín ọdún yìí sí ọdún 2026 mi ò mọ àkókò ṣùgbọ́n sọ fún mi tó dẹ̀ jẹ́ olówó ní Nàìjíríà tó máa kú àfi tí a bá gbàdúrà ìyẹn nípa tìlú Èkó eléyìí nípa ti ìjọba tí ó ń lọ lọ́wọ́ ìlú Kwara State àti Ogun State mo rí Ondo State lẹ́ẹ̀kẹta ṣùgbọ́n Ondo State yẹn ò farahàn ìlú mẹ́ta yẹn state mẹ́ta yẹn ní 2027 election tí ó bá wá sáyé yóò gbà bọ̀dì fún APC state mẹ́tẹ̀ẹ̀ta yẹn àfi tí àdúrà bá tó àdúrà tí APC bá gbẹ́kẹ̀lé state mẹ́ta yẹn ó ṣeé ṣe pàápàá Ògùn àti Kwara ní tí mo rí ìjákulẹ̀ ìjọba ń bẹ Olúwa yóò wà pẹ̀lú wa o ìyẹn nípa ti orílẹ̀-èdè ní ẹ̀kẹta ní ìtẹ̀síwájú sí eléyìí tí bàbá wa Aláàfin of Ọ̀yọ́ níbi tí mo ti ń gbàdúrà pé Olúwa kí ló ń ṣẹlẹ̀ sí bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ṣé bí ó sọ pé ìràwọ̀ ni yóò dẹ̀ mú ògo àti èèkàn wá pé ó mọ̀ nípa ìjọba kí ló wá ń ṣẹlẹ̀ ní òjijì mo rí bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ kọ ìran ẹ sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún wọn
mo rí wèrè ó wá mú ẹgba, wèrè wá wà lẹ́yìn wọn pọ̀, àwọn wèrè yẹn pọ̀, wọ́n wá ń tẹ̀lé wọn, òun kẹ́ wà lórí ẹṣin, gbogbo àwọn wèrè yẹn wá bẹ̀rẹ̀ sí sọ òkòlù gbà lórí ẹṣin. Wọ́n wá béèrè, ìkan nínú àwọn wèrè yẹn gbé ìkòkò lórí o. Mo béèrè ọba àwọn ọba, kí ni ìtumọ̀ ìran yìí? Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé wọ́n parí iṣẹ́ sí ara wèrè lórí ọ̀rọ̀ bàbá wa láàfin. Pé gbogbo àṣírí tí mo rí yẹn, wọ́n parí àwọn iṣẹ́ burúkú kan sórí ara wèrè kan nílùú Ọ̀yọ́. Ní tí mo dẹ̀ sọ kò yẹ kí n sọ public, ká ní mo láwọn tó súnmọ́ wọn bá sọ fún wọn pé kán ṣe, kò yẹ kí n sọ torí àwọn èèyàn búburú. Kí bàbá Olúwa kí ni wá ní ọ̀nà àbáyọ? Ọba àwọn bá sọ pé kò sí ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà. Ọ̀nà àbáyọ yẹn dẹ̀ ni wípé kí Aláàfin of Ọ̀yọ́ kí ó pe àwọn ọmọ àwọn ènìyàn rẹ̀ kí wọ́n lọ ní ọjọ́ tó gba ọ̀pá àṣẹ tó gorí oyè, déètì tó bọ́ sọ́jọ́ yẹn, kí wọ́n lọ àwọn wèrè tó bá wà nílùú kí wọ́n lọ fún wọn lóúnjẹ, bó jẹ́ ká sọ búrẹ́dì lù wọ́n, ká sọ kásà wọn lóúnjẹ fún oṣù 9 pátápátá. Tá a bá dẹ̀ lè ṣe lóṣù 3, ká ṣe lóṣù 3. Pé gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lórí Aláàfin Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ òwe tá parí sára wèrè kọ́lọ́run bá sẹ́yìn jẹ́, kò ní ìdáwẹ̀, kò ní ìdádúrà, ká pe àwọn ìránṣẹ́ Ọlọ́run tá bá mọ̀ ká bá wọn ṣe, àwọn ọmọ Ọlọ́run tá mọ̀ tá lè finú hàn. Tí wọ́n eléyìí tí mo sọ yìí, àwọn tó ṣe lè lọ gbé wèrè yẹn kúrò nílùú o, bọ́tì wọ́n gbé kúrò nílùú, wọn gbé kúrò nílùú, kò nítumọ̀. Ká ṣàṣe fáwọn wèrè, ká fún ọ lóúnjẹ, tá bá ti lè ṣe ogun yẹn ṣẹ́. Gbogbo ariwo tó ń lọ tó ṣe, Ọlọ́run máa ń ṣe ogun yẹn pátápátá. Ọba tó bá wa ṣẹ́ ti Ghandi Ọláoyè yóò ṣe eléyìí náà, yóò ṣe eléyìí, torí ẹni tó dé la mà, ta ló mọ ẹni tó ń bọ̀. So Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. So ká ṣe ní tí ọba àwọn bá sọ fún mi nìyẹn, ká ṣe, Olúwa yóò dẹ̀ wà pẹ̀lú wọn. Ká dẹ̀ mọ́ ṣọ́ra ọ̀rọ̀ ìyàwó, ogun ìyàwó sì wà níwájú wọn lọ́jọ́ ọ̀la, kí Ọlọ́run kó gbà wá àti gbogbo ogun tó kù. Ìyẹn nípa ti Aláàfin of Ọ̀yọ́. Eléyìí ẹ gbọ́ mi, eléyìí ti Sunday Igboho. Mo rí Sunday Igboho, mo rí bọ́ọ̀lù méjì níwájú ẹ̀. Bọ́ọ̀lù ìkíní àwòrán Odùduwà òun ló wà lára. Bọ́ọ̀lù èkejì àwòrán àpótí election Nàìjíríà ló wà wájú ẹ̀. Ó wá gba méjèèjì wà wájú ẹ̀. Ní òjijì mo rí ìkùkù ńlá dẹ̀ bu ọ̀tá ẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run àwọn ọmọ ogun sọ wípé gbogbo ìrìnàjò tí Sunday Igboho ṣe wà ní Nàìjíríà tó ń ṣe pé ewu wà wájú ẹ̀, unless níbi bọ́ọ̀lù tí Odùduwà yẹn, mo rí takùté tá kẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ wá kòtò. Mi ò lè wá sọ o láàrin ọdún ìsọ 2027 o, lẹ́yìn yẹn o, tó bá gbé ọ̀rọ̀ Odùduwà síwájú, ìjọba tó wà níta yìí ni a lè sọ fáwọn wòlíì wọn o, wọ́n á ṣe ní ìka o. Mi lè wá sọ tó bá gbọ́rọ̀ àwọn olóṣèlú o, tó gbé ìran tó ní gangan tó pàtì tó wá lọ sí ìran òṣèlú, ó lè má ní wàhálà, ṣùgbọ́n tó bá gbé tó Odùduwà àtìlẹ̀ Yorùbá wọ́n á ṣẹ̀tọ̀pù ẹ̀ o. Ọlọ́run ní jẹ́ kí ìrírí tí Kánú rí lọ́wọ́ kóun náà rí o.